àwọn èèyàn tí ẹ̀ ń wò yìí wọ́n mà ti wọ̀ gà o. ọmọ Yorùbá ni wọ́n pera wọn o. wọ́n láwọn ń ṣe ẹgbẹ́ òmìnira Yorùbá àti pé ìjàngbara Yorùbá gan ni ó jẹ àwọn lógún. wọ́n ní àwọn ti ṣetán láti gbàjọba fún ìran Oòduà tí àwọn Yorùbá kò ní sí lára Nàìjíríà mọ́ àti pé orílẹ̀-èdè Yorùbá gan ni àwọn fẹ́ máa jẹ́ gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn agbófinró láwọn ṣe. wọ́n ní kì í ṣe òní bẹ́ẹ̀ ni kì í ṣe àná ni àwọn èèyàn tí wọ́n jà bí ìjìwọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní sẹkítẹ́rìàtì ìjọba níbi tí ẹnjìnìà Ṣèyí Mákindé ti ń ṣe gómìnà ti wà o. bẹ́ẹ̀ ni àwọn agbófinró ti sọ pé kì í ṣe lónìí tàbí lánàá gan ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gba ìjọba tí wọ́n láwọn yóò máa jẹ orílẹ̀-èdè Yorùbá tí kò ní sí lára Nàìjíríà mọ́. wọ́n láti nǹkan bí ọdún méje ni wọ́n ti ń ṣe bẹ́bẹ́ o. bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ọgbà ẹ̀wọ̀n kéékèèké káàkiri láwọn ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi Igbóọrà, ìlú Ọ̀yọ́ gan, Ìbàdàn táwọn ibìkan lágbègbè Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn. síwájú sí o, iléeṣẹ́ ọlọ́pàá ti sọ pé àwọn tọ́wọ́ tẹ̀ yìí ti ń kà bòròbò. wọ́n ti lọ́kọ̀ àwọn tí wọ́n rán níṣẹ́ gan o àti pé ẹ̀sùn tí ìjọba yóò kà sí àwọn èèyàn lẹ́sẹ̀ ní ẹ̀sùn ìdìtẹ̀gbà ìjọba àti ìwà ìdàlúrú. tí a ò bá gbàgbé sátidé ọjọ́ àbámẹ́ta tó kọjá ni àwọn èèyàn yìí yàwó sẹkítẹ́rìàtì Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. wọ́n làwọn fẹ́ ní orílẹ̀-èdè Yorùbá. nínú ẹ̀ náà ni arábìnrin Dúpẹ́ Abíọ́lá Onítìrí náà ti kéde o tó ṣe national broadcast bí ìgbà tí ààrẹ orílẹ̀-èdè tàbí nílá nínú àwọn èèyàn pàtàkì nínú ìjọba bá wọnú tẹlifíṣàn lọ tó bá sọ pé àwọn fẹ́ bá aráàlú sọ̀rọ̀. ohun tó sọ náà ni pé ilẹ̀ Yorùbá kò ní sí lára Nàìjíríà mọ́. òun ti gba Yorùbá kúrò lára Nàìjíríà o. òun sì ni ààrẹ tuntun fún orílẹ̀-èdè àwọn ọmọ Yorùbá wà ní ìwọ̀ oòrùn Nàìjíríà láti àsìkò yìí lọ bó ti ṣe sọ nìyẹn o. ṣùgbọ́n àwọn èèyàn Bánjí Akíntóyè àti Sunday Adéyẹmọ ẹni tó wáyé tó mọ̀ sí Ìgbòho náà ti jáde o. ohun táwọn tọ̀hún sì sọ ni pé àwọn kò lọ́wọ́ sí ètí arábìnrin Dúpẹ́ Abíọ́lá Onítìrí ṣe èyí wọ́n láwọn kò lọ́wọ́ sí o. bẹ́ẹ̀ lóhun tí àwọn tó wọ aṣọ sójà tí wọ́n gba sẹkítẹ́rìàtì ìjọba lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe yẹn àwọn kò lọ́wọ́ sí o. kí ẹnikẹ́ni má ṣe rò pé Yorùbá nation sí Sunday Ìgbòho àti ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ń polongo ẹ̀ làwọn èèyàn ń ṣẹ́ fún gbogbo ẹ̀ lọ. wọ́n ti àfihàn wọn bẹ́ẹ̀ níjọba sọ pé òun yóò bá wọn ṣẹjọ́ gidigidi. àwọn tí wọ́n mú náà ti sọ̀rọ̀ ọkùnrin kan tí ó jẹ́ olùkọ́ ní iléèwé Federal College of Education Special nílùú Ọ̀yọ́ Àlàbí Ògúndèjì wọ́n wà lára wọn tí ọwọ́ tẹ̀ sọ pé òun ò kábàámọ̀ ohun tí òun ṣe o. bẹ́ẹ̀ ni ọkùnrin kan tí kò ju ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n lọ Adémọ́lá Adéníyì tó máa ń tún fóònù ṣe náà sọ̀rọ̀ ó lóun kò kábàámọ̀ bí àwọn ṣe kọlu sẹkítẹ́rìàtì ìjọba láti tó fún ìran Yorùbá láti yà kúrò lára Nàìjíríà tí ìran Yorùbá ti wà láti kọ bí ọgọ́rùn-ún ọdún lé dáadáa. Adéníyì ní tiẹ̀ sọ pé kò sí kan tó lọ déédéé mọ́ ní Nàìjíríà o tí ilẹ̀ Yorùbá bá sì yà kúrò òun kò rò pé ó burú rárá. wọ́n ní sẹkítẹ́rìàtì ìjọba tí àwọn lọ yẹn àwọn aṣáájú àwọn làwọn retí o kí wọ́n bá àwọn sọ̀rọ̀ kí ọ̀rọ̀ tó di ìbò lọ yàgò. kọmíṣánná ọlọ́pàá Hamzat Adébọ́lá ti gbọ́dọ̀ àtẹ́lu ohun tí wọ́n ṣe yìí bẹ́ẹ̀ ló sọ pé èyí tí wọ́n ṣe yìí ìdìtẹ̀gbàjọba ni o bẹ́ẹ̀ ni òfin Nàìjíríà kò lójú sí i dáadáa. nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó alóore alóore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó alóore ẹ máa wò ó ẹ máa wò ó lórí lágbá ó kọ́ni lóye ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó ọmọdé àgbàlagbà ẹ máa wò ó.